bread, 3 ọ̀sẹ̀, 2 bọ́ọ̀lì stove, àti gàrí ìlà mẹ́rin. Ní ọjọ́ karùn-ún, inú wa ń dùn Afusa, ìwà ń fọwọ́ múnú. Bí ìbá pé kíndìnrín ní ìdùn, òun ló ti wá sọ pé on the Friday lọ Christmas, Afusa said to me, 5 kíndìnrín ló sọ. Bẹ́ẹ̀ni, 4 bread, 3 ọ̀sẹ̀, 2 bọ́ọ̀lì stove, àti gàrí ìlà mẹ́rin. Ẹ ti mọ̀ ọ́, sóyè yín, sẹ́ríkẹ́ ó dùn. Nígbà tí ó wá di ọjọ́ kẹfà, ó wá fi bèbè, ó fi ránṣẹ́ sí àbúrò rẹ̀, Dami. Iná tí wá sọ pé 6 bèbè Dami. 6 bèbè Dami, 5 kíndìnrín. Ṣé tí wọ́n sọ sóyè yín màmú? Ìgbà tí ó wá di ọjọ́ keje, Dami ó wá pé Afusa padà pé bèbè tẹ́ fi ránṣẹ́ sí mi o kò pọ̀ o, kò lè tó o, kìnnìkan báwọn. Iná tí wá sọ pé 7 kò lè tó mi. 7 kò lè tó mi, 6 bèbè Dami, 5 kíndìnrín. Who is that? Ba tu say Kanganu ve ku ni? Kanganu. Oh, I won't die. I Ba won't die. I know. Mo mọ̀ tí mo fẹ́ kú lé lérí. Irú mi ò lè máa lò sẹ́yìn báyìí pẹ̀lú ojú fífọ́ báyìí. Ẹ má kú. Ẹ má kú. Ẹ má bọ̀. Ṣebí wọn náà wà lẹ́yìn. Ẹ bọ́ta náà kọ́ bọ́ta ni ẹ bọ́ta. Kí ló ṣẹlẹ̀? I cannot come out. Kí ló ṣẹlẹ̀? Ṣebí you see those Yahoo boys come to my house yesterday. They with Camry. Wọ́n wá wọn láwọn fẹ́ gbó lọ́dọ̀ àwọn èbó. They say wọ́n collect money from white men. Mo dey dey báyìí, mo wá gbé fàjẹlẹ̀. I have present from Moraku. He say he should go and bring her mother. Mo dey mú mama rẹ̀ dé báyìí. Wọ́n bá gbérí mama rẹ̀ lóru. Àmọ́ pé ọlọ́run kan bá mọ̀ pé ó jáde sí mi ni. Ó ní bàbá you have chance because you have eyes, that's why they come my head. Mo dey gbojú lọ́wọ́ mi rò. Yay! I'm a blind man. I don't think I'm Yahoo boy. Ẹ má ti kú. Wo ti bá kú ló lè dá. Ẹ má kú. Ẹ wo. I cannot live with blind man. Ìyá Afusa ti dé. Ẹ má bọ̀. Ìyàwó yín ti dé. Ìgbà tó wá dé wá ń wọ́n kò ní fún mi lójú rẹ̀. Ẹ má bọ̀. Ẹ sá bọ́ta. Má bì mí jẹ́ sí Ẹ bì mí jẹ́. bọ́ta. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ bọ́ta. Elélùbọ́. Ṣé wà lórí Instagram? Ṣé ìtọ́ máa fi ta ráìsì? Irọ́ ìtọ́ máa ń fi wọn gàrí. Twitter ńkọ́? Ṣé ìtọ́ máa fi tata? Àwọn tí ò ní láàkáyè pọ̀ ládùúgbò yìí. Ọ̀láì. Ọmọ ìwọ mọ̀ bọ́ tí ẹ̀ mọ̀ bọ̀. Dákun mọ́ bínú ṣé ìwọ wà lórí Instagram tí ẹ̀? Facebook ńkọ́? Àti Twitter? Sọ̀n follow Access Bank. Ara tá à ń sọ fún yín nìyẹn. Sórí Access Bank wọ́n ṣe Sẹ́límọ́ Mofi hangout. Ìwọ tó bá fẹ́ jẹ tíkẹ́ẹ̀tì tó fi wo Mofi pẹ̀lú mi torí mi náà wà ń bẹ̀ àjọ hangout. Bó bá fẹ́ jẹ tíkẹ́ẹ̀tì wọ́n gbọ́dọ̀ mọ follow Access Bank lórí Facebook, Twitter, yọba àwọn torí mi náà wà ń bẹ̀ hangout pẹ̀lú ọmọ Ìbàdàn. Sẹ́límọ́ so yọba àwọn kó táàgì àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ bàbá rẹ̀ òǹkù rẹ̀ kí gbogbo wọn kàn mọ follow Access Bank. Bó bá ṣe táàgì yẹn sí ló ṣe jẹ tíkẹ́ẹ̀tì o lọ sọ fún wọn. Ṣùgbọ́n ibo lẹ ti máa wo fíìmù yẹn àbí? Sẹ́límọ́ àbí sínímà? Sẹ́límọ́. Mọ̀mọ́ mọ̀ nǹkan kan. Sínímà. Símínà. Hello, my people. I greet you all my comment followers. I wish you so Merry Christmas. Merry Christmas. Merry Christmas. Yes. But. Èyí ṣe kí ló tó fẹ́ kún. Ayúnú mi ò dùn. Kí ló ṣẹlẹ̀? Ìrádìí ẹjí fi ṣe Christmas tèmi. Ìrọ̀ àtẹkùn. Ó dóró nù. Ẹbí ẹ̀ka nílẹ̀gbẹ̀ẹ́ yín ẹ mú ẹ pa ibi ṣe Christmas yìí. Ní jó ní ìṣẹ́bí ọ̀pọ̀ nù yìí. Àmọ́ àwọn tí wọ́n wà lẹ́yìn kámẹ́rà wọ́n sọ pé wọ́n gò ní. Èmi gbẹ́ tèmi. Wọ́n gbẹ́ o. Àrígbẹ́. Ọ̀kadà. Ẹ dé ìlú jẹ́mbẹ̀. Màtó. Ẹ káàsán o. Ẹ káàsán yà yín o. Èyí ṣe bàbá kílẹ̀ ń wá ká lóòrùn. Ebi sọ̀rọ̀ olóúnjẹ mo wà kò sẹ́yìn kankan bẹ́ẹ̀ ni. Ṣé wà ókè báyìí sọ olóúnjẹ báwo? Ẹ wà ń lé túbẹ̀ lẹ́wà.
ilé bò mo gbọ́kadà dé ilé oúnjẹ ní ìsìnkú mo gbé mi dé ilé oúnjẹ ní. ṣé ṣe ti mo yin ní àwọn ọlọ́kadà sí àdàdà káàkiri ìlú. ilé oúnjẹ náà là ń lọ. ẹ̀mí òwe ń ṣeré ní ilé lẹ́wà kò gbé lọ́bi kẹ́kẹ́. ibo náà gbé mi lọ ilé bò. àníwájú yàrá yín lẹ́wà wájú ilé yín lẹ́wà. ọlọ́run lè fèrè fọmọ ẹ̀pẹ̀lẹ́ kó lóorùn. ilé oúnjẹ mo ní ìlànà yàrá. ẹ mọ lọlẹ pẹ̀lẹ́ ẹ múra. ebi wa pa mí. àtọ̀. ibi abájá ayé dé. sọ́kàwé ayé. Sagu. Brasagu. Ayé o, yàrá ayé tata wa ewé tí wọ́n yí kí. Kí ẹ ṣe yìí? Láìláìlá ọmọ lọ́sílẹ̀. Ẹlẹ́dàá mi, tí mo tún lè mojú kẹ́yìn. Láti jẹ ta. Wo, má ṣe ń bí yín lọ. Ló sọ́kàwé. Má ṣe ń bí yàn lọ. Àìní jẹta tí mo ní mo wáyé àgbéyà yìí. Láti bí jẹ ẹjọ́ èmi àti Yabusa, ìyàwó mi àti Jajibí kẹjẹ ọkẹ́yìn. Mo ṣe eré mọ́tò kọjá nù. Bá a ṣe ń lera àwọn ọmọ sáà ìbò dé àyìn èrí mọ́ni. Ìjà ibà dé èmi náà bẹ́ẹ̀ tẹ̀lé ni. Ìbá níbi jáde mi láti jẹta. Ṣé wàá lòdì rẹ̀ mi? Ìrìn èèyàn kankan tí mo ṣe. Gbogbo lé ní tí wọ́n yí kàkí. Ẹ dákun ilé abẹ́ ṣe báyìí. Ẹ mú fóònù jáde ni. Ẹ mú fóònù lọ́wọ́. Ẹ dákun ilé abẹ́ ṣe mi báyìí. Ẹ dákun ẹ bá àwọn ẹ bá lọ bí sàánẹ́ pẹ́ ní kẹ́yà iná dẹ̀ dákun. Ẹ má jẹ́ kú sí àyìn. ok. Ẹ bá pa àánẹ́ pẹ́ dákun. kákó gbogbo náà gbé jáde. Ẹ dákun ẹ bá pa mo bẹ ti ya wèrè. ẹ dúró ná sẹ́wọ̀n pé ní last week ẹsẹ̀ mi. sẹ́gẹ́tì Gbogbo láti fi kì í sẹ̀ mí. ẹsẹ̀ bẹ̀rẹ̀ àgbá kò yá ni. mo gbé àmàlà sínú ilé ìbí ìjọ gbé àmàlà mi dà. ẹ̀yin wá lè mi ẹ̀yin kiri kan ẹ̀yin ti jẹ́ ìdẹ́mi jìyàn lọ́lẹ̀ ẹ̀yin jẹ́ ẹ̀yin èmi jẹ́ ẹ̀sì àgbá kò yá gbogbo ẹ̀kọ́ náà bọ̀ ẹ mọ̀ sẹ̀mí mi ò fẹ́ gbọ́. Ọ̀wá ni rọrùn wà mú tó fẹ́ ṣe. àwọn ọ̀pọ̀ lọ́wọ́ à ń bẹ́ẹ̀ mọ jẹ́. Ọ̀wá ni rọrùn wà mú ti bá yín. Òun ló jẹ́ wúwo. ọ̀dàbọ̀. Ọlọ́run ó pa àwọn ọmọ yìí o. ìyẹn pàtàkì. ẹ pàdé mi ẹ máa ọ̀rọ̀ wa gbórin ayọ̀. tí ó sì gangan ní ní dùn yìí. àlọ́mọ mi kọ́ dídí mo yẹ dénú ọ̀lù báyìí ọmọ mo kàn rí okọ̀ wọn tán lẹ̀ ni gbogbo àwọn okọ̀ ọmọ mi báyìí mo kàn rí ṣáà kọ́dí owó rà admission sí college of education. kọ́dí yìí admission ti wọ́n education. ẹ máa kó oríire. oríire ńlá ni. amẹ́dúró kọ́dí yìí yéé. kí ló ṣe kọ́dí yìí tó ọdún àwọn ọkọ̀ ẹ̀ di dáràn àwọn obìnrin ṣe àgbá kú kọ́dí tó gbé ládùúgbò lásán gan àti ìyá ilé àti ìyàwó ilé gbogbo wọn ní lápapọ̀. kú tọ́ ni tó sọ òun o wọ́n tún já mi sí kọ́dí yìí ṣe yẹn bẹ́ẹ̀ tó mo sì mọ ọmọ tí mo bí àmọ́ wo ọmọ tí ṣe ìbéèrè mo bí ọmọ mi fẹ́jìn ló bá fẹ́jìn ni ó bá lọ ọmọ tí ṣe sí fẹ́jìn náà ló bá fẹ́jìn ni ó bá lọ wọ́n àjọ ọmọ kan sowó òwe mi ló fò ó lè bá wa nù. Brasagu èyí ṣe yín àti kókó ẹ̀ ń bá kókó jà ni. Bá wo kọjá bá a ní ìtú kókó yẹn tí wọ́n fẹ́ dí sọ́kàwé yìí. ọmọ ti gẹ̀ẹ́sì kí sọ́kàwé tó ṣe fún yín lónìí. kí ló wà ló ṣe fún yín lásìkò ní kìnìkan ẹ̀tún ní sọ́kàwé ṣe fún yín. Ṣé gbogbo ẹnìyẹn gbọ́dọ̀ máa bí sọ̀rọ̀ ni? ọ̀n kí ló dé. Àmọ́ sàjẹ́ sọ díẹ̀ fún ọ torí ra káyìí rẹ kú àní bàṣà tí ń bá mi kọ́lé alágbàro. ok bra basa tó kún jò ní. àní bá mi kọ̀yà yín ó jáde sọ́kàwé òrí ni ọkàn lẹ́sẹ̀. tó ti sọ́kàwé tó kàn lẹ́sẹ̀ rí. àìlówó mi ló fà mo bá ní ká bá ń gbé ìdìbò lọ sí ọ̀dọ̀ wẹ́dà ọ̀rẹ́ mi bí kò bá mi ju ẹsẹ̀ rẹ̀ tọ́kán. ju ẹsẹ̀ yẹn. n ti ń jó lọ́wọ́ ló ti kú ìṣẹ́ káwọn èèyàn mọ̀ ọ́n sáyé di sọ́kàwé bá mo fẹ́ di mọ́ papọ̀. ẹ̀yin ní ká ju ẹsẹ̀ yẹn gbé yẹn lọ sí sọ́kọ̀dọ̀ wẹ́dà kó máa ju ẹsẹ̀ yẹn. ẹ̀yin ṣe bó kán ni. ẹ̀yin gẹ́lẹ́ pa. ẹ̀yin mo pa báwo ṣe mo. ẹ̀yin lẹ pa ó tiẹ̀ ti dáa àwọn ọlọ́pàá ti ń fọwọ́ wa lẹ́nu wájú láti mọ ikú tó pa Basa àsẹ́yìn lẹ pa Basa gbogbo yẹn ní ọgbọ́. ó kú lọ́dọ̀ wẹ́dà sí. gbogbo yẹn ní ọgbọ́ ń lọ nùlù nù gbogbo yẹn ní ọgbọ́. yé ẹgbà wa ẹgbà mi ó yé ìwé yìí ó kú. èyí ṣe yín bọ̀dá Jákú kí ló dé tèmi bá mi lódìdí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. ó jẹ́ kí wáyé ní máa bá mi láàbò odidi ló bá mi. èyí ṣe yìí. ṣebí jájẹ́ mi ni mo rádẹ́ wọlé tí mo lọ lè jí. lọ́nà ilé wa ó bá láwọn ọmọ iléèwé wọ́n gbé kinú lọ wọ́n jẹ́ mo lè kọjá báyìí òórùn rẹ̀ bá gbà mú mi kọjá. bá lọ lè bá wọn mo ní kí lẹ́yìn jẹ́ ó ní sàwámù. ìjì lọ bí ibi tó gbé lánàá wọn fún mi ní àpò márùn-ún báyìí èmi àti yakadí yóò gbé èmi lọ lè ra sàwámù àwọn gbé a lè gbádùn ara wa ní òní mo bá débi bẹ̀ ní ibi kan jù rẹ̀ fún mi wọ́n kò ní dúdú àti pupa báyìí wọ́n ní èmi áítẹ́mù wọn àtúnkọ méje áítẹ́mù 7 mo ní bẹ̀ báyìí mo bá bọ̀ ẹni àpò márùn-ún wọ́n bá gbé lẹ́dà wọn fún mi àti kiri pépà báyìí èmi jẹ́ ìdíwọ́ fọ́tí tààmù ti dá òní bíbá yìí òdòjọba mi kẹ́rù oúnjẹ àpò márùn-ún tí mo rà mo bí lẹ́yìn mi bá wọn bá lé mi dáta àwọn èdè mo gbádùn kò sí bí fèdè ní báyìí ọlọ́mọ ìjọba àbúrò yìí òkúlé ò bá padà rí ẹgbẹ́ fún padà rí. mo bá padà wà mo fẹ́ tún tàgé wọn nẹ́nẹ̀ kúlẹ̀ lọ́wọ́ mi èmi ló bá mi ògèdè tí nínú bẹ́yìn náà kí yóò bá yín inú sóúnjẹ rà ọlọ́run jẹ sóúnjẹ rà èyí gbogbo àmọ́ ẹ̀ lọ́ọ́ di sàlámù